Ẹ kú dédé ìwòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí méjì kan, ẹni tí àwọn ènìyàn mọ̀ sí Habib Adédayọ̀ àti Hakeem Fawaz, àwọn ẹni tí wọ́n lọ́wọ́ nínú ikú ọlọ́kadà kan ní ìlú Ìwó. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Abiodun Ọ̀jẹ́lábí ni ó sọ ọ̀rọ̀ náà jáde síta nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun wípé ọwọ́ tẹ àwọn afurasí náà ní agbègbè Ìbàfọ̀ ní ìpínlẹ̀ Ògùn níbi tí wọ́n ti ń gbìyànjú láti tọ ọ̀kadà arákùnrin náà. Gẹ́gẹ́ bí ohun tí ọlọ́pàá náà sọ wípé àwọn afurasí yìí jẹ́wọ́ wípé ṣe ni àwọn dọ́gbọ́n mú arákùnrin tí ó ti di olóògbé náà, ẹni tí iye ọjọ́ orí rẹ̀ jẹ́ 26 years, tí orúkọ rẹ̀ náà sì tún jẹ́ Ṣẹ́gun Ọlátúnjí, lábẹ́ ẹ̀tàn wípé kí ó gbé àwọn lọ sí oko kí àwọn sì san owó iṣẹ́ fún un. Lẹ́yìn tí wọ́n ti bá a dúnàádúrà tán ni Adédayọ̀ gún ní ọ̀bẹ lọ́rùn tí ó sì tún gé ọ̀fun rẹ̀ náà pẹ̀lú. Wọ́n wá tẹ̀síwájú nínú ìjẹ́wọ́ wọn náà wípé àgbẹ̀ ni àwọn pe ara àwọn fún un, tí àwọn sì tún sọ pé kí ó gbé àwọn lọ láti agbègbè Odòrí ní ìlú Ìwó lọ sí oko àwọn ní ọ̀nà Olúpọn ní ìlú Ìwó kan náà, tí àwọn sì fi ẹgbẹ̀rún 5,000 naira tàn án wípé iye owó tí àwọn yóò san fún un. Nígbà tí ó gbà tí ó sì ń gbé àwọn lọ ní àwọn dá dúró lọ́nà tí Habib Adédayọ̀ sì fi ọ̀bẹ gún pa. Àwọn afurasí náà ti gbà wípé lótìítọ́ ni àwọn dá ọ̀rọ̀ náà. Ọ̀jẹ́lábí tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé Adédayọ̀ tún ti jẹ́wọ́ wípé àwọn lọ́wọ́ nínú iṣẹ́ ìdigunjalè tí ó wáyé ní Orí Èrù, Agbowó àti agbègbè Ìbú-Aláré ní ìlú Ìwó. Àwọn irinṣẹ́ ibi tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn afurasí náà ní ọ̀kadà àti ọ̀bẹ. Ìwà ìdigunjalè mìíràn ṣẹlẹ̀ ní ọjọ́ kan náà nígbà tí àwọn òṣìṣẹ́ elétò ààbò rí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry registration number JZ756 ABC ní ìkóríta Ìkirè ní ọjọ́ 29 oṣù kẹjọ August 29. Ni àwọn ọlọ́pàá tún ṣe àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ náà wípé ṣe ni awakọ̀ tí ó wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yìí náà pápá bora nígbà tí ó dé ibi tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá dúró sí, tí wọ́n sì dá a dúró tí wọ́n sì tún wá ń béèrè ìwé ọkọ̀ èyí tí kò ní rárá. Èyí ló wá mú kí awakọ̀ náà tètè fẹsẹ̀ fẹ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́pàá Ọ̀jẹ́lábí àlàyé nínú rẹ̀ pé ìwádìí fi hàn wípé wọ́n jí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà gbé ní agbègbè Owódé ní ìlú Ẹdẹ ní ọjọ́ kan náà lọ́gànjọ́ òru, ṣùgbọ́n ètò sì ń lọ lọ́wọ́ láti rí dájú pé ọwọ́ tẹ afurasí tí ó sálọ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Agbẹnusọ àná tẹ́lẹ̀ rí fún ilé-iṣẹ́ epo rọ̀bì ti orílẹ̀-èdè Nàìjíríà, the Nigerian National Petroleum Company Limited, Olúfẹ́mi Ṣónẹ́yẹ, nínú ìwé tí ó kọ jáde síta lẹ́nu lọ́lọ́ yìí ní orí ìwé ìròyìn Premium Times, ni ó ti fi igbe ta lórí ohun tí ó pe àkọlé rẹ̀ ní dídákẹ́ lórí ìfagilé quiet revocation ti ìwé ìrìnnà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti US Embassy. Nínú ìwé rẹ̀ náà ni ó ti béèrè wípé kí ni ìdí tí orílẹ̀-èdè United States ṣe fi ìdákẹ́jẹ́ fagilé ìwé ìrìnnà àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ó wáá fi ẹ̀sùn kàn wọ́n wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí, àwọn bíi akọ́ṣẹ́mọṣẹ́ professional, àwọn tí wọ́n ṣòwò, àwọn arìnrìn-àjò lóòrèkóòrè, ẹbí àti ìdílé ni wọ́n ti dààmú ní ilé United States Embassy pẹ̀lú wípé wọ́n ní ìwé ìrìnnà tí ó pegedé lọ́wọ́. Ṣónẹ́yẹ tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀rọ̀ náà kàn wípé láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni àwọn ti ń gba ìwé wípé kí àwọn lọ fi ìwé passport àwọn sílẹ̀ ní ìlú Èkó tàbí ìlú Àbújá, tí àwọn sì lọ ṣe bẹ́ẹ̀. Lẹ́yìn gbogbo rẹ̀ náà ni wọ́n tún fagilé ìwé ìrìnnà àwọn láìsí àlàyé kankan lórí rẹ̀. Ó tún wá ṣàlàyé síwájú wípé ohun tí òun kàn ṣàkíyèsí nínú fífagilé tí wọ́n fagilé ìwé ìrìnnà náà kò ju àkọlé tí òun rí tí ó sọ báyìí 22 Code of Federal Regulations Section 41.122, èyí tí ó sọ wípé ọ̀rọ̀ tuntun lè wáyé lẹ́yìn ìgbà tí àwọn bá ti gba ìwé ìrìnnà tán, ṣùgbọ́n lórí ìwé yìí kò sí àyè àlàyé ní kíkún, kò tún sí àyè fún ẹ̀rí.
Níparí, kò sí àyè fún ìpẹ̀jọ́. Ìwòye òun kò jù lórí àwọn ènìyàn tí ọ̀rọ̀ yìí kàn, àwọn bíi àwọn akọ̀ròyìn jàǹkàn-jàǹkàn, olórí ní iléeṣẹ́ ìjọba àpapọ̀ tí wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ láti bójútó àwọn ètò kọ̀ọ̀kan tí ó yẹ kí wọ́n lọ yanjú rẹ̀, àti àwọn oníṣòwò jàǹkàn-jàǹkàn ti ìlú Àbújá. Àwọn mìíràn ni àwọn arìnrìn-àjò tí wọ́n ti gbọ́kàn wọn lé ìwé ìrìnnà fún ètò ẹ̀kọ́, ṣíṣe ìpàdé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn, lílọ fún ètò ìlera àti ṣíṣe ìdókòwò níbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Síbẹ̀, iléeṣẹ́ tí ó ń rí sí ọ̀rọ̀ ìlú òkèèrè, Nigerian Foreign Ministry, kò tíì fèsì sí ìṣẹ̀lẹ̀ yìí títí di ìgbà tí àwọn ń ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn àjọ òṣìṣẹ́ elétò ààbò alásopọ̀ ti ìpínlẹ̀ Ondo, Ondo State Security Network Agency, tí àwọn ènìyàn tún mọ̀ sí Àmọ̀tẹ́kùn, ni wọ́n kéde rẹ̀ wípé ọwọ́ àwọn ti tẹ olórí àwọn tí wọ́n fi owó ṣagbátẹrù àti ìpìlẹ̀ ìwà ọ̀daràn káàkiri ìpínlẹ̀ náà. Adarí fún ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ náà, Adétúnjì Adélẹ́yẹ, ni ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ayẹyẹ yíyan tí wọ́n ṣe láti ṣe àfihàn àwọn afurasí ọ̀daràn tí ó tó 28 tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú níwájú àwọn akọ̀ròyìn ní ìlú Àkúrẹ́ ní ọjọ́ Ìṣẹ́gun. Adélẹ́yẹ wá ṣàlàyé síwájú wípé iléeṣẹ́ àwọn ti kọjá fífi ọwọ́ òfin mú àwọn ọ̀daràn, ṣùgbọ́n gbogbo ìlépa wọn ni kí àwọn rí dájú pé àwọn bá gbogbo ibùgbé ilé ibi tí wọ́n ti ń ṣe iṣẹ́ láabi wọn jẹ́. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ti kọjá mímú ọ̀daràn nìkan, ṣùgbọ́n àwọn fẹ́ rí dájú pé àwọn fi ọwọ́ òfin mú gbogbo àwọn bàbá ìsàlẹ̀ àti àwọn alátìlẹyìn wọn, nítorí pé ó dìgbà tí àwọn bá wú wọn tí gbòǹgbò ní àlàáfíà tí ó péye yóò dé ilé àwọn. Ó wá parí ọ̀rọ̀ rẹ̀ nípa ṣíṣe àfihàn àwọn afurasí 28 náà wípé wọ́n lọ́wọ́ nínú ìwà ọ̀daràn lóríṣiríṣi bíi ìjínigbé, ìdigunjalè, ìfipábánilòpọ̀ àti àwọn ìwà búburú mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ti pinnu láti já gbogbo àsopọ̀ àwọn ọ̀daràn ní ìpínlẹ̀ náà kí ààyè lè wà fún ìdàgbàsókè ọrọ̀ ajé àti ohun amáyédẹrùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Nigeria Customs Service (NCS) àti Federal Operation Unit (FOU) ẹkùn A ti ìlú Ìkẹjà ni wọ́n ti kọ́ ojú ọ̀nà oníṣòwò fàyàwọ́ tí wọ́n yanrantí lórí kíkó ohun èlò irinṣẹ́ ìjà lóríṣiríṣi wọlé sórílẹ̀-èdè yìí. Àwọn ẹgbẹ́ ọ̀daràn yìí lo àpótí onígi àti oúnjẹ nínú spaghetti láti fi kó àwọn ohun irinṣẹ́ ìjà náà pamọ́ fún àwọn òṣìṣẹ́ elétò ààbò ẹnubodè (custom officer) ti ìpínlẹ̀ Ògùn àti ti Ondo. Ọ̀gá àwọn elétò ààbò ẹnu ibodè, Mohammed Shuaib, sọ ọ̀rọ̀ yìí jáde síta nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun bí àwọn afurasí ọ̀daràn náà ṣe kó irinṣẹ́ ìjà pamọ́ sínú igbó nítòsí ẹnubodè ìpínlẹ̀ Ògùn àti ti Àkúrẹ́ Ọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ondo. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ní Ọjọ́bọ̀, ọjọ́ 7 nínú oṣù kẹjọ August 7 ọdún tí a wà nínú rẹ̀, ní déédé aago wákàtí 2:13 13 hours, ọ̀kan nínú àwọn ẹgbẹ́ àwọn tí ó ń ṣọ́ ojú pópó ni wọ́n fojú gan ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Nissan Almera kan tí wọ́n fura sí wípé ó kó ẹrù tí ó lòdì sí òfin lọ́nà Igbó Ìlara nítòsí ẹnubodè ti ìpínlẹ̀ Ògùn. Nígbà tí awakọ̀ náà fi ojú gan ní àwọn òṣìṣẹ́ elétò ààbò aṣọ́bodè, ni òun náà àti èrò kan yára fi ọkọ̀ yìí sílẹ̀ tí wọ́n sì júbẹ̀ ehoro sínú igbó kí àwọn má bàa fi ọwọ́ òfin mú wọn. Nígbà tí àwọn dé ibi ọkọ̀ yìí ni àwọn farabalẹ̀ tú inú rẹ̀ wò. Níbẹ̀ ni àwọn ti rí oríṣiríṣi nǹkan bíi aṣọ òkirìkà àti páálí spaghetti, 14 used JOJEF Magnum semi-automatic firearms, èyí tí wọ́n ṣe ní àrà orílẹ̀-èdè Italy pẹ̀lú nọ́mbà bíi 22-073,602-H22YT-556. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation bákan náà. Àwọn ìjọba orílẹ̀-èdè United Kingdom ti kìlọ̀ fún ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọn kìí ṣe ọmọ ìlú wọn wípé àwọn yóò lé wọn kúrò ní orílẹ̀-èdè àwọn tí wọ́n bá
lò kọjá iye àkókò ìgbà tí ó wà lórí ìwé ìrìnnà wọn (visa). Àjọ tí ó ń rí sí wíwọlé ohun ìjáde ní orílẹ̀-èdè wọn (Home Office) sọ wípé ìgbésẹ̀ yìí wáyé lórí bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣe ń bọ̀dé sí orílẹ̀-èdè wọn láti ipasẹ̀ ìwé ìrìnnà ti ètò ẹ̀kọ́ (study visa) lẹ́yìn ìgbà tí ìwé ìrìnnà wọn bá ti parí tàbí tí àkókò tí ó wà lórí rẹ̀ bá ti tán. Ìwé kíkọ tí wọ́n fi ránṣẹ́ sí ẹ̀ka kọ̀ọ̀kan tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ yìí jẹ́ ìkìlọ̀ àkọ́kọ́ irú rẹ̀. Akọ̀wé fún iléeṣẹ́ Home Office Vetty Cooper sọ fún iléeṣẹ́ BBC wípé àwọn mìíràn tilẹ̀ ti gba ibi ààbò fúnrara wọn nígbà tí àyípadà kankan kò tilẹ̀ wáyé ní orílẹ̀-èdè wọn àti pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti pẹ́ nínú ètò yìí tí wọ́n sì ń dá wàhálà sílẹ̀ ní ibi ààbò asylum àti ilé ìtura hotel. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìdá 13 nínú ìdá ọgọ́rùn-ún 13% ní àwọn ìwé ìgbàlé tí àwọn ti rí gbà láti ìbẹ̀rẹ̀ ọdún títí di oṣù kẹfà June, èyí tí ó wá láti ọ̀dọ̀ àwọn tí wọ́n bọ̀dé sí orílẹ̀-èdè àwọn fún ètò ẹ̀kọ́, bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti dínkù sí ìdá 10 nínú ìdá ọgọ́rùn-ún 10%, ṣùgbọ́n olórí orílẹ̀-èdè àwọn sì tún fẹ́ kí ó túbọ̀ wálẹ̀ jù báyẹn lọ. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba orílẹ̀-èdè wọn ti ṣetán láti túbọ̀ jẹ́ kí òfin ìwé ìrìnnà visa kí ó tún le dandan jù báyìí lọ sí tí wọ́n sì tún mú ní dandan fún gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga láti kọ̀ jálẹ̀ nípa fífún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá kọ̀ láti parí ètò ẹ̀kọ́ rẹ̀ ní ìwé àṣẹ ìrànlọ́wọ́ (sponsorship license). Ní ìparí ọ̀rọ̀ rẹ̀ ló jẹ́ kí ó di mímọ̀ wípé ìjọba orílẹ̀-èdè ní iye ọjọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ tí ó ti parí ẹ̀kọ́ kù sí oṣù 18 (18 months) dípò ọdún méjì (2 years) tẹ́lẹ̀ rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Àwọn 4 ènìyàn ni ó gbẹ́mìí mì tí àwọn 8 ní ìròyìn náà ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé wọ́n farapa yánnayànna nínú ìjàmbá ọkọ̀ tí ó wáyé ní òpópónà Benin sí Èkó ní ìpínlẹ̀ Edo. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà wáyé ní orí afárá Ovia ní ojú ọ̀nà ti ìjọba ìbílẹ̀ Àríwá Ìlà-oòrùn ti ìpínlẹ̀ náà. Ìwé ìròyìn Nigeria Tribune ṣe àkójọpọ̀ ìròyìn náà wípé ọkọ̀ ńlá akẹ́rù truck tí ó ń bọ̀ láti Benin lọ sí ìpínlẹ̀ Èkó ní ìjánu rẹ̀ kọṣẹ́ sílẹ̀, èyí ló mú kí ó kọlu ọkọ̀ 5 mìíràn tí ó sì pa àwọn ènìyàn 3 lójú ẹsẹ̀. Ọ̀gá àwọn àjọ Federal Road Safety Commission (FRSC) ti ìpínlẹ̀ Edo Cyrus Matthew fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní ìjàmbá ọkọ̀ náà mú ọkọ̀ 5 mọ́ra, àwọn ọkọ̀ bíi ọkọ̀ akérò ńlá, ọkọ̀ Sienna bus 2, Space bus kan àti ọkọ̀ akẹ́rù kékeré kan. Ọkọ̀ akérò 19 (19 passengers) tí àwọn àgbà obìnrin jẹ́ 4, àgbà ọkùnrin jẹ́ 14 àti ọmọdé kan ni ó wà nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà. Àwọn 3 tí ọkọ̀ náà mú mọ́lẹ̀ kú lójú ẹsẹ̀ tí ẹnì kẹrin náà gbẹ́mìí mì nígbà tí wọ́n ń gbé lọ sí ilé ìwòsàn ìjọba ní ìlú Benin. Matthew wá sọ pé eré àsápajúdé àti àìfọkàn sí ọkọ̀ tí ó ń wà ni ó ṣe okùnfà ìjàmbá ọkọ̀ náà. Ó wá rọ gbogbo àwọn awakọ̀ láti rí dájú pé ọkọ̀ wọn wà ní ipò tí ó dára àti pé kí wọ́n ṣàtúnṣe gbogbo ohun tí ó bá ti bàjẹ́ nínú rẹ̀ kí wọ́n tó gbé e sọ́nà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí wípé kí ń lọ bẹ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣaláì lọ kàn sí YouTube channel Ìròyìn Lérèfé kí ẹ bá mi subscribe kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.